The Bluetooth device is ready to pair. The Bluetooth device is connected successfully. Nigeria, oya 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 oya, tètè jẹ́ a lọ. Ọmọ ọba tó ń ṣàlẹ̀ jẹ́ scavenger, ilé tìyà ò jẹ́ a lọ. Ọmọ Nàìjíríà, ilé tìyà o. Ẹ jẹ́ ká padà sọ́dọ̀ Olódùmarè ọba tó dá ayé àti ọ̀run. Iléyá, ẹ jẹ́ a lọ. Ìyà yìí tó. Iléyá o, ọmọ Nàìjíríà. Iléyá o, ọmọ Nàìjíríà. Iléyá. Bí a kò bá mọ bí àmì lọ, ṣe bóyá ká padà sílé. Àjẹwọ́nú àpọ̀n tí kò yọ, àtẹ̀tẹ̀ gbọ́ mi lákàná. Gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n ayé, ẹ fetí sílẹ̀ kẹ́gbọ́n mi. Gbogbo ẹ̀yin olówó ayé, ẹ farabalẹ̀ kẹ́gbọ́n mi. Ọ̀jẹ̀lú wa tó ṣèlú, alágbádàrà tó lógun. Ìṣẹ́jú àkàn kẹ́gbọ́n mi. Gbogbo ẹ̀yin tẹ́ torí owó, tẹ́ ń dìbò fáwọn tí kò tọ́. Torí ọ̀nà wa kẹ́gbọ́n tèmi. Bẹ́ẹ̀ni yá mi lọ sájò, tó dáná tí ó mọ̀nà mọ́. Bí kò rẹ́ni júwe ọ̀nà fún, ṣe bóyá kó padà sílé. Kó tètè lọ tún ra mú Iléyá. Iléyá o, ọmọ Nàìjíríà. Iléyá o, ọmọ Nàìjíríà. Iléyá. Bí a kò bá mọ bí àmì lọ, ṣe bóyá ká padà sílé. Ẹjọ́ wọn ní àpọ̀n tí kò yọ jáwọ́, láti bomi lákàná. Mo fẹ́ ká ronú padà sí bàráyé bàbá wa. Ìlú rojú ó ráyè, àlóúnjẹ sílé rẹpẹtẹ. Ìgbà kan rí lórílẹ̀‐èdè yìí, ó tó di pé àlépo. Iṣẹ́ àgbẹ̀ ní iṣẹ́ bàbá wa. Kí lọ́làjú wọlé sí, bìrí lójú ọ̀pọ̀dà. Àkàrà wa dẹ́gun, adigunjalè ò jẹ́ àmì. Ayákìlá olóńkà, jìbìtì wá gbáyé kan. 419 limited, 419 PLC, 419 super PLC yahoo. Iná ti jó lórí ìkókó. Àti débi iṣẹ́ ogun ni, àti padà sílé ogun ni. Ohun gbogbo ló gbogbo lè rí. Owó ọkọ̀ ò ṣeé san. Búrẹ́dì pẹ̀lú mílìkì, ìyẹn ṣáàtì di májèlé. Ilé tìyà ò jìyà lọ. Iléyá o, ọmọ Nàìjíríà. Kápadà sílé ẹni. Iléyá o, ọmọ Nàìjíríà. Àpadà sọ́dọ̀ Olódùmarè. Bí a kò bá mọ bí àmì lọ, ṣe bóyá ká padà sílé. Kí la tó dúró ṣe? Àjọ̀nú àpọ̀n tí kò yọ, àtẹ̀tẹ̀ bomi lákàná. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá lọ́wọ́lọ́wọ́, ẹ má bínú, orin yẹn mo fẹ́ kẹ́ gbọ́ àwọn messages kan nínú ẹ̀ bó ti jẹ́ pé orin tó ti ṣe díẹ̀ ni, ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ wà nínú ẹ̀ tí ò ń ṣe èmi ni mo sọ. A ti ránṣẹ́ sí àwọn bàbá wa tó kọ orin yẹn torí pé Iléyá tán kọ ńgbà yẹn fún Nàìjíríà, wọ́n máa yí padà, wọ́n máa tún kọ pé Yorùbá o, Iléyá o. Nàìjíríà náà kọ fúngbà yẹn, àwọn tó dẹ̀ ń kọ fúngbà yẹn náà àwa ọmọ Nàìjíríà, àwa tá a jọ ọmọ Nàìjíríà ńgbà yẹn, tá a jọ ọmọ Oòduà ayé àwa náà ń kọ fún, kì í ṣe àwọn míì. Gbogbo Nàìjíríà ló wà lájò because Nàìjíríà tá a wà àjò láwà, so Ìgbò àjò náà wà,
inú Nàìjíríà tán wà ibẹ̀ òun ṣe ilẹ̀ bàbá wọn àwọn Àrẹwà àwọn Fúlàní Haúsá ibẹ̀ òun ṣe ilẹ̀ bàbá wọn ni ẹ má ṣì mí gbọ́ Nàìjíríà òun ṣe ilẹ̀ bàbá wọn ṣùgbọ́n Haúsá yẹn ní ilẹ̀ bàbá tiwọn àwa náà dẹ̀ ní Yorùbá Nàìjíríà la wà kì í ṣe ilẹ̀ bàbá wa ilẹ̀ Odùduwà ilẹ̀ Yorùbá òun ní ilẹ̀ bàbá tiwa so ilé ti yá fún gbogbo wa pátápátá mo ń bọ̀ ẹ jẹ́ ká kọ anthem wa tá a bá ti kọ́ tán ká bẹ̀rẹ̀ ètò because a máa fún yín láyè kẹ́ pè lénìí a fún yín láyè dáadáa kẹ́ pè anthem yẹn ni kókó tèmi ẹ má bínú pé kò láòdù dáadáa ó ti lò a ṣe fẹ́ tún ṣe ni. Iṣẹ́ wa fún ẹwà fún ilẹ̀-èdè wa àgbéga 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 fáyé rí ìgbàgbọ́ wa ní pé láti bẹ̀rù làgbọ́ mọ́ ká ṣiṣẹ́. A kí gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá káàkiri àgbáyé Ọmọlúkà lórúkọ mi lẹ́ẹ̀kan sí ẹ̀yin tí ẹ ń wò mí fún ìgbà àkọ́kọ́ Ọmọlúkà lèmi jẹ́ èmi lọmọ òkòrókòró ológun sá ọmọ arógun máṣá ọmọ arógun máṣojo àti pákìrìkìrì lọ́tẹ̀ ọmọ ojúlógun kàjúbàkà kéèyà ọmọ ògìdán ògúnmọ́ gàràràràrà ayanajẹ bí olóko ẹ jẹ́ ní tí ẹ máa kíra mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ fún wa àfàìdùn ọbẹ̀ mo kí gbogbo ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi tẹ́ ti wà pẹ̀lú mi gbogbo ẹ̀yin tí ẹ ti dúró tì wá látàárọ̀ gbogbo yín ni mo kí wípé ẹ kú iṣẹ́ ìlú ẹ kú kó lè dáa Oyèdìran Solomon mo kí yín ẹ kú iṣẹ́ ìlú gbogbo ẹ̀yin Ọlákanyè tó dọ́là ọmọlára Ìyábọ̀dé Àjàlá màmá mi tó ṣúọ̀ Bùsáyọ̀ ọlá mo kí yín pé ẹ káàbọ̀ sórí ètò Ajé FX Dúpẹ́ Ọlábọ̀dé ajífọwọ́bajé èèyàn mi pàtàkì mi mà kí yín o mo dúpẹ́ ayẹni Abigail Oyègbọ́lá Azeez Wasiu tèmi Ọ̀tẹ́bọ́lákù Samuel àwọn tèmi pàtàkì mo kí yín o Olúbùkọ́lá Ìsíngbádébọ̀ gbogbo yín ni mo kí bẹ́ẹ̀ ló mo tiẹ̀ fẹ́ dárúkọ nínú gbogbo ẹ̀yin tí ẹ wà pẹ̀lú mi Tọ́pẹ́ Ọlọ́ni Yọ̀dámi Emmanuel àti Bùsáyọ̀ gbogbo yín ni mo kí mi ò lólódì ẹnì kọ̀ọ̀kan ẹ má wàá jẹ́ ká waste time wọ́n ní bí iṣẹ́ ò bá pẹ́ ní ẹnìkan ìpẹ́ṣẹ́ tẹ́ ẹ lè ṣe fáwa ni pé ẹ pín ètò yìí and for those of you watching us from YouTube channel please if you have not subscribed to my channel do subscribe to Omoluka Great TV channels like the video share it and put your comment may God bless you Odùduwà á gbé yín this is our channel help us build it help us develop it may God help you too. Thank you very much. Ọmọlúkà lórúkọ mi mo máa ń sọ mi ò ń ṣe ọmọ òyìnbó mi ò ń ṣe ọmọ England mi ò ń ṣe ọmọ America mi ò ń ṣe ọmọ Canada mi ò ń ṣe ọmọ Germany mi ò ń ṣe ọmọ Japan mi ò ń ṣe ọmọ Japan ọmọ Odùduwà lèmi ọmọ ilẹ̀ Yorùbá ọmọ káàárọ̀ ojíire òun lèmi so tẹ́ bá rí pé mo sọ òyìnbó tí ò dùn lẹ́nu mi mi ń ṣọmọ bẹ̀ so ẹ má bínú wọn bá dẹ̀ níwèé tèmi náà ẹ má bínú sí mi rárá ṣé rí mo fẹ́ sọ ọ̀rọ̀ tèmi dẹ̀ fẹ́ sọ lẹ́ni ọ̀rọ̀ tí mo fẹ́ kí gbogbo wa farabalẹ̀ ká gbọ́ ni no man I repeat no man can stop
Oduduwa Republic. No man or group of people can stop Oduduwa Republic. The liberation of Yoruba people, no man can stop it because it is God's own project. Tí olóṣèlú bá fẹ́ ṣe òṣèlú wọn, ẹ máa gbọ́ divine agenda, kíní kan God, God own project. This one na divine agenda. This one is God's own project. Truly. Project Ọlọ́run kọ́ ni pé kán dìbò fún yín kẹ́ ẹ lọ bẹ̀ kẹ́ ẹ lọ pa àwọn ọmọ ọlọ́mọ lẹ́kún kẹ́ ẹ pa àwọn tálákà kẹ́ ẹ pa wọ́n lẹ́kún kì í ṣe project Ọlọ́run nìyẹn. It is never God's project. It is your own project to go and steal our money, to go and embezzle our money, to go and make people cry, to destabilize our economy. It is your own project and not ever God's own project. Ṣùgbọ́n the liberation of Yoruba people, the liberation of Oduduwa people, it is truly God's own project. Ẹ jẹ́ ká sọ òtítọ́ síbi tí òtítọ́ wà. Ẹ̀yin claim wípé ẹnìkan kò lè pàṣẹ, ẹnìkan ló máa dìde. Let me go straight to the governor of Ondo State. Gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo tẹ́ ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ governor, ẹlòmíì ń bú wọn, ẹlòmíì ń sọ̀rọ̀, èmi ò ní bú. Which reason? Akérédolú, àkétì tí èmi mọ̀ kì í pamọ́ sábẹ́ ẹ̀ka kan. He will say the truth. Gbogbo eléyìí tẹ́ rí t'Akérédolú sọ, ó kàn sọ ni, kò dénú ẹ̀. Yorùbá ni mo ń sọ sí, mi ò dẹ̀ ní ká Hausa tó gbọ́ Hausa kó má gbọ́, mi ò ní kí Fúlàní tó gbọ́ Yorùbá kó má sọ, kó má gbọ́, kó má sọ. But I can guarantee you kò dénú Akérédolú. Tó bá dẹ̀ wá possible kó dénú Akérédolú. Who is he? Láti sọ pé ó fẹ́ sọ̀rọ̀ fún gbogbo àwa Ondo State pátápátá. About 6 million people. You can't. Ẹ jẹ́ ká bára wa sọ òtítọ́ níbi tí òtítọ́ ọ̀rọ̀ wà. I want to guarantee every one of you today tẹ́ ń wò wá wípé ṣé rí gbogbo àwọn governors tá a ní, gbogbo àwọn governors tá a ní nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ yìí, they were just problem because they are under captivity. Èèyàn tó wà nínú ìgbèkùn ò lè gbà, àwa yìí la máa fi ẹnu àti gbogbo ohun tá a bá mọ̀ la máa fi gbà wọ́n sílẹ̀. You are a group of people, and your king or your leader is in captivity. Báwo lẹ ṣe expect pé ìlú yẹn máa free? Ìlú yẹn ò lè free. Láti lè free ìlú yẹn, àwọn kan gbọ́dọ̀ pinnu nínú ìlú yẹn bó ṣe máa ṣiṣẹ́ yìí láti lè free àwọn olórí wọn tó wà nínú captivity yẹn. Láti lè free olórí wọn tó wà nínú dungeon or tó wà nínú cell. Níbi tí wọ́n tì mọ́. All those governors, they were under captivity. Wọ́n wà nínú ìgbèkùn, original ìgbèkùn. Òdodo ọ̀rọ̀ ni mo ń sọ fún yín. Tẹ́ bá rí tí Fáyẹmí hùwà ọmọ àlè kò dédé wù. There is Yoruba blood in his system. Ṣùgbọ́n gbogbo ilé ìdarí tó ń ṣe yẹn kò dédé ṣe. Ṣùgbọ́n àṣìṣe táwọn ń ṣe ni wípé wọ́n fi ara wọn sílẹ̀ kí àṣàsí mú. Àṣàsí tó mú wọn, òun ló fẹ́ mú wọn ṣẹ̀ báyìí. Tí wọn ò bá dẹ̀ tètè sọjí, kí wọ́n ronú pìwàdà, they would die as a sacrifice for Yoruba liberation. I don't care what any one of them will say. Mi ò care nǹkan tán fẹ́ ṣe. I am not here to lambast Akérédolú or to boo any governor or to yab them or to do anything. I am not here for that. But in tèmi fẹ́ kẹ́ mọ̀ ní wípé no single northerners, no single one of them loves you more than your people. I can guarantee you, Governor Akérédolú and all other Southwest governors. But I will use Governor Akérédolú as point of contact to all the Southwest governors. Kò sí ẹnìkan ní gbogbo North, kò sí ẹnìkan tó jẹ́ Fúlàní tàbí Hausa gan tàbí ẹ̀yà míì tí wọ́n fẹ́ràn yín ju àwọn ènìyàn yín lọ. This is what I want you to know, Mr. Governor. Ṣẹ́rí tí ẹ bá jókòó, kẹ́ ẹ ro àròjinlẹ̀ dáadáa, kẹ́ ẹ ro ọ̀rọ̀ sọ́tún, kẹ́ ẹ ro sósì, kẹ́ ẹ ro lọ wájú, kẹ́ ẹ ro wá sẹ́yìn, kẹ́ ẹ wá conclude. Ẹ lè mọ ibi tẹ́ ẹ ń lọ, ẹ lè mọ ibi tẹ́ ẹ wà, ẹ dẹ̀ lè mọ ibi tí ẹ lè mọ destination yín láéláé.
èmi gbọ́ voice message tí wọ́n ní gómìnà sọ, èmi gbọ́. Nígbà tí mo dẹ̀ gbọ́, mo mọ̀ pé àwọn tó bá farabalẹ̀ gbọ́ message yẹn, ẹ mọ̀ pé Akérédolú láti inú ọkàn ẹ̀ ọ̀rọ̀ tó sọ. People, you don't think I am not here to side any governor or to think anything, to say any good thing about them. They are all evils, right? But let me tell you the reality. Wípé ọ̀rọ̀ t'Akérédolú sọ sẹ́, Akérédolú ò sọ pé òun ò faramọ́ ilẹ̀ Yorùbá, kò dẹ̀ lè sọ. Ẹ lọ listen dáadáa. Kò gba ẹnu ẹ̀ láti sọ pé òun ò ṣe Yorùbá. He cannot say it. Ipò Ondo State o. Faramọ́ will stay with Nigeria. Òun as a person ibo ló gbé dàgbà, ilẹ̀ Yorùbá ló gbé. Ó jorí ọ̀fẹ́ free education, kò lè sọ pé òun ò jẹ́. So what are we talking? Mo gbọ́ nígbà tó ń sọ pé ẹ ń pariwo Ìgbòho kan lè dìde kó sọ pé òun fẹ́ speak fún Yorùbá. Ìgbòho never speak for Yorùbá. Ìgbòho is speaking for himself and the people around him. And mind of Yorubas tí wọn ò lẹ́nu ọ̀rọ̀ láwùjọ. That the same thing ni Ọláyọmí Kóìkí ṣe and my very self, Baba Ekiti, Erelu Abike, and many other agitators. We are speaking the mind of Yoruba people that doesn't have mouth láti sọ̀rọ̀. Mr. Governor, ibi mélòó lẹ́ ń dé? From your office to your government house, from there to Aso Rock, to National Assembly, to America, to Canada, to Dubai, to Norway, to, you know, jáde. Mọ̀ tó ń lọ. Àwọn tẹ́ẹ̀dẹ̀ èèyàn sípò tẹ́yìn believe pé wọ́n wá fún yín ní feedback. Ìtàn fẹ́ jẹ́ lọ́dọ̀ yín kò lè jẹ́ ká fún yín ní òkodoro ọ̀rọ̀ tó ń lọ nígboro. Because wọn ò ní fẹ́ sọ̀rọ̀ tá bá yín lọ́kàn jẹ́ débi táwọn ò fi ní rówó gbà. Ìtàn fẹ́ jẹ́ oníjẹ́ kan sòótọ́, Mr. Governor. Kò sí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ governor nílẹ̀ Yorùbá, èmi ò bú yín. Because mo believe pé Yorùbá ni yín, ṣùgbọ́n ẹ ti fira yín sílẹ̀ fún àṣàsí, kásàsí mú yín. Mo ń sọ kò sí single Fúlàní tàbí Hausa tó nífẹ̀ẹ́ yín bí àwa ọmọ ìyá àwa ẹbí yín bá ṣe fẹ́ yín. It is quite sure, it is clear that àwa yìí a máa nífẹ̀ẹ́ yín. Ibi tí Fúlàní bá ti ń bá yín jà tán ti attack yín, tán fẹ́ yìnbọn sí yín. Tí àwa bá rìn sí àsìkò yẹn, we will fight for you because I believe wípé ẹ̀yin sì jẹ́ ẹ̀jẹ̀ mi ju Fúlàní kankan lọ. I will fight for you. Now, Mr. Governor, ní ìgbà tí ẹ̀yin fúnra yín tí ẹ lè jáde, this is simple matter. Tí ẹ̀yin governors tó bá jẹ́ wípé ẹ ní àròjinlẹ̀ wípé lótìtọ́ àtòdodo àwọn tá à ń ṣèjọba lé lórí nìyí, ní ìgbà tí àwọn èèyàn ń sọ wípé wọ́n fẹ́ lọ, tí ẹ̀ ń gbọ́, it means pé gbogbo agitation tá à ń ṣe yìí ó dé ọ̀dọ̀ yín, ariwo yẹn ó dé etí yín nìyẹn. The right thing for you to do is to call your people, call a public something, lọ sí rédíò, kọ́ link yín, kẹ́jẹ́ káwọn èèyàn sọ̀rọ̀. Come to jẹ́ kí Mr. Governor of Ondo State kó wá sí Democracy Park káwọn èèyàn tò síbẹ̀, kó select àwọn èèyàn kó jáde kó sọ̀rọ̀. Kẹ́ gbọ́ opinion àwọn èèyàn, kẹ́ dẹ̀ sọ in a public something, kẹ́ gbé microphone kẹ́ sọ. Gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí o, ṣó tinú yín wá ṣó tọkàn yín wá òye pé kí Ondo State ká papọ̀ mọ́lẹ̀ Yorùbá ká wá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Ẹ̀yin tẹ́ bá fẹ́ bẹ́ẹ̀ ẹ nawọ́ sókè kẹ́tì wá wo nǹkan tí àwọn èèyàn máa ṣe. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ ká dúró sí Nàìjíríà, ìyẹn ní kẹ́tì ẹ̀ kọ́kọ́ sọ kẹ́ wo bó ṣe máa lọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ká dúró sí Nàìjíríà ẹ nawọ́ sókè. Ẹ rí àwọn tó máa nawọ́. Tẹ́ bá wá sọ pé àwọn tó fẹ́ dúró sí ilẹ̀ Yorùbá kan dá dúró á pín, kẹ́ wá béèrè. Ìgbà yẹn lẹ wá mọ mind of the people that you are governing. Mr. Akérédolú, ìgbà yẹn lẹ máa mọ mind àwọn èèyàn. Ẹ jẹ́ kí Fáyẹmí Èkìtì, ẹ jẹ́ kó ṣe the same thing. Kó lọ sí stadium kan tó wà lẹ́kìtì ńbẹ̀. Ẹ jẹ́ kí governor Ọ̀ṣun ṣe the same thing. Kí governor Èkó ṣe the same thing. Ọ̀yọ́ and Ògùn as well. Let them do the same thing. Kán gbọ́ opinion àwọn èèyàn. We are not talking of referendum. Ẹ tiẹ̀ kọ́kọ́ ṣe eléyìí ná. God, if I am talking of your own people, àwọn èèyàn yín tó jẹ́ pé tẹ́ bá kó wá síbẹ̀ tí tó jẹ́ party members yín gan, ẹ invite wọn, let them say their mind. Ìgbà yẹn lẹ mọ̀ wípé lótìtọ́ àti òdodo àwọn ọmọ Yorùbá ti ṣetán láti lọlé.
by then ẹ wá mọ ohun tí àwa ń sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò lè sọ̀rọ̀ là ń sọ mọ́ ìdí wọn jáde. Look, Mr. Governor, kò sí nǹkan tí anybody fẹ́ fi yín ṣe. Tó bá yẹ pé ẹ dúró lórí ẹsẹ̀ yín, kẹ́ dúró lórí ẹsẹ̀ yín ni pé yes, my people is my people. They can never touch you. They can never do anything to harm you. We will stand for you, Mr. Governor. No, I am using you as a point of contact to other governors in Southwest. Mr. Akeredolu, nobody can touch you. Yoruba people will never allow such. Any evil can never befall you. We need you. Ọlọ́run ò dédé di governor lọ́sàn gangan tí Ọlọ́run ò bá mọ̀ sí. Tó bá ṣe bá rí governor tó ti gbé ìwé speech yẹ tó fẹ́ kà lọ́la tán dẹ̀ dánù tán ní kò lè ṣe governor. Ṣó lọ bú nǹkan jẹ ni. Ọlọ́run ò lọ́wọ́ sí ni, ó tanra ẹ̀ títí swearing ẹ̀ di ọ̀la, swearing ó di ọ̀la. Wọ́n dẹ̀ sọ fún pé you are not the governor. The right person is here. So ẹ declare ẹni gẹ́gẹ́ bí governor. It is God that crowned. Ọlọ́run ló ń déyàn ládé. Ọlọ́run ti kọ́ pé kò lè ṣe governor but òun tanra ẹ̀ bí ẹni tàbẹ́là. Gbogbo bẹ́ẹ̀ ṣe di gómìnà, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ governor. Tí Ọlọ́run ò bá lọ́wọ́ sí, ìsáídà kíkú pa yín. Àti rẹ́ni tó fẹ́ ṣe governor tán dìbò fún tó ti win already. Tán ní inconclusive tí kú pa. Ó dẹ̀ kú. Wọ́n ní irú ẹ̀ ọ̀ṣẹ́lẹ̀ rí búrúrú. Ọlọ́run ò kọ́ ni. Ọlọ́run kọ́ pé máa ṣe governor ni. And that is why you are in that seat as the governor of a certain state in Yoruba land. Tẹ́ ẹ bá ṣìlò ẹ jábọ̀ fọlọ́run. Tẹ́ ẹ bá dẹ̀ lò dáadáa Ọlọ́run á bí yín. Bẹ́ẹ̀ bá dẹ̀ tún lò dáadáa Ọlọ́run mọ bó ṣe máa reward yín, bó ṣe máa compensate yín. But we are in captivity, we are in bondage in Yoruba land. Yoruba land is backward. Gbogbo yín lẹ mọ̀. Ẹ̀yin tẹ́ pé ayé ní governor wọ̀nyí, gbogbo yín lẹ mọ̀ òtítọ́, ṣùgbọ́n nítorí pé ẹ ti wà nínú ìgbèkùn kò lè jẹ́ kẹ́ ẹ sọ òtítọ́. Gbogbo èèyàn nínú ẹ̀ ń dùn, gbogbo wa nínú wa ń dùn nígbà tí Ṣèyí Mákindé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tó ń ṣe everybody was so happy pé this is a very good governor. Ó dé certain stage wọ́n halẹ̀ mọ́ Ṣèyí Mákindé, ẹ̀rù bà. Ṣé bí Yorùbá ló ní ọmọ akí ò gbọ́dọ̀ ṣojo. Wọ́n ní bí líle là ń bọ́ ọmọkùnrin. Kí ló dé tẹ̀yìn tí ọmọkùnrin ti tá ń bá yín níbi rírọ̀ ẹ̀yin governors. Do you think kíkan nínú yín kó dìde kó sọ̀rọ̀? Ṣé ẹ̀yin do you think they will remove you? Or bóyá owó yín tí wọ́n tó yẹ kán mú wá, allocation yín tó yẹ kán mú wá, they will just remove it. Wọn ò ní san fún yín mọ́. Tọ́n bá san fún yín, so we will not grow in Ondo State. Without allocation, we cannot do what is right. Ẹ má jẹ́ ká tanra wa jẹ. Why are you people scaring them more than your people tí wọ́n govern lé lórí? Kí ló ń bà yín lẹ́rù? Ẹ wá sọ pé ẹnìkan ò lè dìde kó sọ̀rọ̀. Why can't you speak? Ẹ̀yin ò ṣe sọ. Káwọn tó kù dìde kan sọ pé wọn ò fi ṣe rán yín, Mr. Governor. Kẹ́ sọ̀rọ̀ yìí pé Yoruba people want peace. We want liberation. Ẹ̀yin ò ṣe dìde sọ. Ẹnìkan wá sọ ń sìn, ẹ wá sọ pé kò rí bẹ́ẹ̀. Ẹ ṣe jáde kẹ́ lọ sọ́jà. Just, I don't know. Ó mí pé iṣẹ́ ọwọ́ yín gan ò dá yín lójú ni, tó bá dá yín lójú ẹ wọnú ọjà lọ. Ẹ sọ̀rọ̀, ẹ béèrè, ẹ seek opinion àwọn èèyàn to know if truly they want to go home or not. If they want self-determination or not, you will ask them. At the end of the day, and discover pé 80% of our people want to go back home. Only 15% ní ò mọ̀ bí tán fẹ́ lọ. 15% ò mọ̀ bóyá káwọn lọ tàbí káwọn dúró. 5% péré nínú gbogbo Yorùbá. Only 5%, and 5% yẹn ó comprise gbogbo ẹ̀yin politician, gbogbo àwọn ọba, gbogbo àwọn olówó àtàwọn tó rí jẹ díẹ̀ nínú òṣèlú. Ẹ̀yin 5% yìí lẹ sọ pé láíláí pa àní lọ. What are we talking? We don't need to deceive ourselves. A nídìí láti tàn ara wa jẹ ju pé ká sọ òtítọ́. Bíbélì sọ, Kùránì sọ, ó ní ẹ wá òtítọ́, ẹ sọ òtítọ́ kó ba lè sọ yín di òmìnira náà sọ. But ẹ̀yin rí òtítọ́, ẹ kọ̀ ẹ sọ. Ìbínú Ọlọ́run wà lórí ẹni tó bá ń ṣe irú nǹkan bẹ́ẹ̀. John Smith, politicians, they are not up to 15%. What are you talking?
They are not up to 15%. Ibo ló ti fẹ́ rí? Ṣé gbogbo Nigeria ni governor? Ṣé gbogbo Yorùbá ni senator? Ṣé gbogbo... How many senators do we have in Yoruba land? We have 18. 18 senators in Yoruba land. Péré. Nínú 56 million. About 70 million Yorubas. Currently, wọ́n sọ fún àwọn ní 50 million ní Yorùbá tó ń gbé ní Nigeria. Àwa mọ̀ pa jù bẹ́ẹ̀ lọ. We are more than 60 million. So nínú ẹ̀, only 18 ni senators. House of Reps mélòó la ní? So 100 ni, kò 100. How many governors? Mẹ́fà péré. How many House of Assembly? Gbogbo House of Assembly ilẹ̀ Yorùbá tó bá ṣa gbogbo wọn papọ̀, they are not up to 300. What are we talking? Oh, kí lẹ wá ń sọ? How many minister la ní? How many minister? Ẹ má jà tọ́ra wa jẹ́ wọn ò tó 5% ìta pé gan. A kàn pa àwọn tí ò rí pòdì mú adúọ̀yìn wọn mọ́ ni. Àwọn tí ò rí pòdì mú la kó mọ́ so that kán lè ṣe díẹ̀ la fi kó gbogbo wọn papọ̀ tó rọ́pọ̀lọpọ̀ àwọn tí ò dípò mú yẹn ebi sì ń pa wọ́n sì ń wíṣì láti jẹ lára Nàìjíríà. Mo ń bọ̀ on a special program lórí Bọ́lá Ahmed Tinubu. Mi ò sọ pé mo fẹ́ wá bú o, mo fẹ́ là lọ́yẹ̀. Mo dẹ̀ wish kí fídíò yẹn kó dé ọ̀dọ̀ ẹ̀, mo dẹ̀ mọ̀ pé wọ́n á pín á dé ọ̀dọ̀ ẹ̀. Mo ń bọ̀ on a special program for that. But eléyìí tèmi ń sọ yìí ni wípé Mr. Governor, Mr. Aketi, I am using you as a point of contact to others. Ẹ má jẹ́ kí ẹnikẹ́ni halẹ̀ débi tẹ́ ti bá máa gbọ́ rídìdìdìdìdì tẹ́ẹ̀dì lè sọ̀rọ̀. Èmi máa Aketi dáadáa náà, Aketi òun ṣe èèyàn bí eléyìí náà. Why? Tẹ́nìkan fẹ́ halẹ̀ mọ́ yín tẹ́ wá sọ pé ẹ̀rù wá torí mi ò fẹ́ ṣe federal government. Who is federal government? Apart, Igbe Eje governor Londo State, you are one of the leading leaders in Southwest. 1, 2, your educational status is at the peak. That is number 2. Your professional career, organiani diṣẹ́. That is 3. Experience, gbogbo tọ́lọ́run ti fi jogún fún ẹ, Mr. Aketi Akeredolu. Ọlọ́run ti kẹ́yìn. Kò yẹ kí anybody be, no matter who the person may be, from presidency, kan halẹ̀ mọ́ yín kẹ́rù ṣe wá máa bá yín. Upon what? Ẹnìkan pè mí nítorí pé ní kéèsì ẹni kìíní kan. Upon what? Stand for Yoruba people. Tell your other colleagues in Southwest that we Yorubas, we were crying. We were weeping. À ń sun ẹkún. Eléta à ń sun sínú, à ń sun síta. Ẹ jáde ní kẹ́ mọ ìrora táwọn èèyàn wà. Do you think it is easy? Ẹ mọye tó ń ta epo ni. Ẹ mọye tó ń ta dísù ni. Ẹ mọye tó ń ta petrol. Ẹ mọye tó ń ta cement. Ẹ mọye tó ń ta irin. Ẹ mọye tó ń ta oúnjẹ lásán nígboro. Ṣó wá yẹ kọ́ ọmọ ẹlẹ́ran jẹ egun ni? Ṣó yẹ kí ìyà tó yà ká máa mu omi ìyà ká jí sínú ìyà láàárọ̀ ni? Yoruba people, we were blessed people. If that is how the Fulani loves you, bó bá ṣe pé bó ṣe nífẹ̀ẹ́ yín, Mr. Governor nìyẹn. Mọ tó tẹ̀ tí ń propose deep seaport Sondo State ni tí wọn ò approve ẹ̀ fún yín. They will never approve it, Mr. Governor. Nothing will make them approve it because wọ́n ti mọ̀ yìí pé tán bá ṣe Yorùbá àwa la máa benefit yẹn jù. Eléyìí tán ṣe kò sí wọ́n ti take over wọ́n ti gbà. Àwa dẹ̀ ń propose bá ṣe fẹ́ take over padà lọ́wọ́ wọn. So tán bá approve eléyìí fún yín kàkà tán fi ṣe fún yín wọ́n á lọ fi ṣe another thing sí Kano. Wọ́n á fi ṣe something else sí Kaduna. Wọ́n á fi ṣe nǹkan míì sí Zamfara. They will never approve it, Mr. Governor. Ọdún tí ẹ ti ń propose Londo State kí àkébí kò tó lọ tó ti ní kó sọ airport tó wà l'Ákúrẹ́ ń bì pé kó sọ di cargo airline kan upgrade ẹ̀ di cargo airline. Ṣé wọ́n approve ẹ̀ fún yín? Nothing. And you think they loves you. They can never love you more than we, your kinsmen, your people, Mr. Akeredolu. Yoruba people need you. A nílò gbogbo yín. Ẹ jí nínú ọrùn ẹ̀ṣẹ̀ tẹ́ sùn. Ẹ jí nínú ìgbèkùn tẹ́ wà. Ẹ jí nínú ìgbèkùn tẹ́ wà. Ẹ jí ẹ sọ jí. Ẹ jí gìrì. Kẹ́ padà sílé kẹ́ rántí pé àwa lẹ ṣí ọba lé lórí, àwa lẹ ṣí ọ̀gá lé lórí, àwa lẹ lead. We need you. Some people will talk. Need you one come and bat you one law. That is if you don't want to respond to our calling.
tẹ́ ẹ bá fẹ́ dá wa lóhùn tá a pè yín tẹ́ ẹ gbọ́, we will face you. We will let you know that we were Yorubas and we are ready to liberate ourselves. Ẹni tó bá tilẹ̀kùn mọ́ nínú dungeon tàbí nínú cell tàbí nínú prison tó tilẹ̀kùn mọ́ kò lè rescue ara ẹ̀. Someone outside must come to rescue that person. Wọn ò tilẹ̀kùn mẹ́yìn governor, àwa náà tilẹ̀kùn mọ́. In other way, wọ́n tún tilẹ̀kùn mọ́ yín. You, ibi tó ti tilẹ̀kùn mọ́ wa, a ní kẹ́yìn ti dé kẹ́ rescue wa. Káwa náà lè rescue yín níbi tó ti tilẹ̀kùn mọ́ yín. Wọ́n ní tó bá fi ọwọ́ wẹ ọwọ́, òun lọ́wọ́ fi mọ́. Mr. Governor, think deeply and you will know that it is time for Yoruba to go back home. It is not by... Kì í ṣe dandan kó jẹ́ wọ́. You are a learned person, Akeredolu. You obtain, you reach... You attain the peak of your career as a lawyer. Ẹ mọ òfin Nigeria, ẹ mọ ti international. Is it a must? Is it a crime to demand for one's freedom? Is it a crime? I'm not a lawyer, but I believe that it is never a crime for someone to demand for his freedom, for his human rights, for his right. I want to be like this. I don't think it's a crime, Mr. Governor. Máa ṣojú òpó lẹ̀ kẹ́bẹ̀ sí ní pè. Ẹ jẹ́ tẹ nọ́mbà yẹn síbẹ̀. Ẹ̀yin tí ẹ bá fẹ́ pè wá kẹ́bẹ̀ sí ní pè. 07046092484. WhatsApp alone. So only. Now, mo ti pin number yẹn síbẹ̀. Ẹ̀yin tẹ́ bá fẹ́ pè, ẹ free bẹ́ẹ̀ yẹn, ẹ bẹ̀rẹ̀ sí ní pè wá. Yes. Mo ti ṣí. Ṣé rí? Àwọn èèyàn tẹ̀ ti kíù sọ́nà látẹ̀kan. The Bluetooth device is ready to pair. Bluetooth device is connected successfully. Ẹ gbóhùn sókè, à ń gbọ́ yín. Hello, ẹ kú ètò bàbá. Ẹ ṣé gan. Hello, ẹ kú ètò. Nǹkan tá a kàn fẹ́ sọ ni bàbá ni pé ṣe rí tẹ́ bá fi èní di ọdún tó ń bọ̀ tẹ́ fi parí lórí àwọn gómìnà wọ̀nyẹn wọ́n ní gbọ́. Nǹkan táwa ń dúró dè lélẹ́yìí o, kàn láì kí wọn kàn gbọ́ dáadáa. Because à ń gbọ́ tó máa ń fẹ́ gbé àwọn kan, àwọn fẹ́ gbé. Ẹni tó bá ti gbé nínú yín, ẹ̀yin ò ṣe fẹ́ láwo, ẹ̀yin ò ṣe gàrí fáwọn mi o. Ẹjọ́ tó máa ti lè gbéyàn kan stéètì tó ti gbẹ́ni rẹ kò ní pọ́jọ́ kẹta gómìnà yẹn náà máa gbé òun náà. Àwọn ẹ̀sìn wa ń dá ọkàn jẹ́ kójú kó jẹ́ kó rí wọn pé wọ́n á gbé wọn báyìí. Kò sí ọlọ́pàá tó bá kó sẹ́yìn, kò sí sójà tó bá kó sẹ́yìn, kò sí òkìrì tó bá kó sẹ́yìn. Ọjọ́ tó bá ti gbẹ̀pẹ̀ nínú yín tí wọ́n bá wọn. Ọjọ́ tó bá ti lè sọ pé àwọn dáwọ́ lẹ́kan báyìí tó gbé kan tí wọ́n bá wọn. Wọ́n máa gbé àwọn tọmọtọmọ ló máa gbé o, tewúrẹ́ ilé wọn ló máa gbé. Bẹ́ẹ̀ bá múra ẹni wá bọ́ sí ẹ jẹ́ kí fáwọn tó kù láyè kan máa sọ̀rọ̀ lọ. Ẹ kú ètò. Ẹ ṣé, ẹ ṣé. Ẹ kú ètò. Ẹ pè wá. Ẹ gbóhùn sókè. Ẹ̀gbọ́n mi Ọláyọmí Kóìkí mo kí ẹ o, the wise lion, the warrior. À ń gbọ́ yín. Ẹ gbóhùn sókè, à ń gbọ́ yín. Nẹ́tíwọ́ọ̀kì yẹn ò dáa. Ìlú Ọmọlúkà. À ń gbọ́ yín, ẹ ṣé gan. Ẹ gbóhùn sókè, à ń gbọ́ yín. Ẹ ṣé gan. Yes, sir. Ṣé rí ọ̀rọ̀ àwọn gómìnà wa? Ẹ má jẹ́ ká stress ara wa much. Ṣé rí nǹkan tó máa lé wọn, ó sì máa lé wọn. Tá a bá là ń bẹ̀ wọ́n, ṣe káwa là ń bẹ̀ wọ́n sí wọ́n padà bọ̀ wá bẹ̀ wá. Gbogbo ilé tá à ń pè wọ́n, tá à ń bá wọn sọ̀rọ̀, tá à ń advise wọn àtàwọn kábíyèsí wa, tá à ń bá wọn sọ̀rọ̀, tá à ń bẹ̀ wọ́n. Ṣèbáwa náà ń ṣèjọba lé lórí. Ṣèbí kan tá a bá fẹ́, wọ́n ní nǹkan tọ́mọ kékeré bá ń sunkún àwọn òbí ẹ̀ àfàmọ́ra á bèrè tó fẹ́ ni. Nǹkan tá a fẹ́ là ń bèrè.
títí báyìí àwọn ọba yẹn tó bá di pé bóyá wọ́n aláwọ̀ àwọn fúlàní kan wá máa pa yorùbá ṣé fúlàní tó wọ́n sọ fúlàní dọmọ wọn ni àbí wọ́n ìjọba lé fúlàní lórí tó bá wù wọ́n kán rò dáadáa kán sọ̀pọ̀tì wa kán bá sọ̀pọ̀tì wa ọlọ́run ti ṣe nǹkan tọ́lọ́ máa ṣe ó máa ṣe. ẹ̀bẹ̀ là ń bẹ̀ wọ́n sì ń tó bá yá wá padà wọ́n máa wá bẹ̀bẹ̀. tó prógráàmù kan lánàá lọ́dọ̀ Sẹ́ni ọmọ ológo ó ṣe prógráàmù kan àwọn onílẹ̀ àwọn gẹ́tẹ̀ ti dìde fúnra wọn nígbà tó bá rí ọ táwọn ibi orí àpèrè tán wà yẹn tí àwọn tó ní tán bá béèrè tí wọ́n fẹ́ lọ́wọ́ wọn fúnra wọn náà máa wá bá wa ẹjọ́ ta fi wọ́n sílẹ̀ ọlọ́run á gbà fún wa. ẹ ṣé mà àdúpẹ́. ẹ bá wa gbóhùn sókè. ẹ̀lú ẹ ká sùn ọmọlúkà. ẹ ṣeun wá o. ẹ kú iṣẹ́ takuntakun náà ń ṣe o. ẹ ṣe gan. Elédùmarè a máa ràn yín lọ́wọ́ àrílẹ̀ àti ṣe ṣe yẹn láti gbogbo wa tẹ̀yìn yín láti gbogbo wa ọlọ́run á jẹ́ ká dílé lérí tá à ń lọ pẹ̀lú ọlọ́run. Nǹkan tí mo kàn fẹ́ sọ ń tèmi ọ̀rọ̀ mi ò pọ̀ ọ̀rọ̀ díẹ̀ ni lóníṣókí lèmi fẹ́ ṣe. ẹ ṣe ní ṣókí. nípa ọ̀rọ̀ àwọn politician wa ó ti yé yín àti àwọn ọba kọ̀ọ̀kan tó ń pé ó ń sọ àwọn nǹkan tí ò yẹ kan sọ káàkiri. Ṣé rí ọ̀rọ̀ Nàìjíríà yẹn wọ́n ní ojúbọ̀rọ̀ kò ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ́. Ṣé rí àwọn politician yẹn àtàwọn ọba kọ̀ọ̀kan nù wọn tó bá sì fi kan ṣe scapegoat nínú wọn ara wọn ò ní balẹ̀. Tó bá mú kan tó bá fi ṣe scapegoat àwọn yòókù èyí tí ò bá lè dá sínú wọn wọ́n máa wòran. Irú eléyìí ọba olúwo tó náà sọ dáadáa káàkiri ọmọ wo ni mí o ọmọ wo lèmi tí mo sọ̀rọ̀ yìí. gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ níwò ẹ ti ń gbúrò gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ níwò. gbogbo ẹ̀ la rí náà ọba ẹ̀ ṣé wọn kò olúwo ó ní kí gbogbo fúlàní máa bọ̀ ó ní ká máa bọ̀ níwò àwọn yúùtù ti fi gbé bọ́ọ̀nù sí pé àwọn ò lè rìn déédéé mọ́ ní ìwò àwọn fúlàní ti gba gbogbo bẹ̀ tíbọ́tíbọ́. ó wá ní wọ́n ní ìdí 10 mílíọ̀nù kìíní ní ìlú Ìwó ṣé o fẹ́ kán máa jí àwọn fámìlì wa àwọn ìyá wa o fẹ́ kán máa bá wọn sùn bẹ́ẹ̀ ni ìwọ wá ní kán máa kó kìíní bọ̀ ń wò kán máa kí fúlàní máa bọ̀ ń wò ṣé o fẹ́ gbàbọ̀dì fún wa ni tọ́ba sì fi kan ṣe scapegoat nínú wọn àti ọba àti politician ìkọ́nù wọn tọ́ba ti ṣe wọ́n máa ń dá ọba dọ̀bálẹ̀ wọ́n máa fún ọba lẹ́gbàá gidi wọ́n máa nà gidi kò ń ṣe dandan kan pa kò ń ṣe dandan kan ṣe kíní kan fún ẹ má dá ọba dọ̀bálẹ̀ o àbáyá obìnrin a máa wo àbáyá obìnrin káàkiri. ẹ má dá ọba dọ̀bálẹ̀ o I disagree o ẹ ṣe. ọ ń dọ́ba dọ̀bálẹ̀ o ọ ń dọ́ba dọ̀bálẹ̀ o máa jẹyà gidi wọ́n máa fún lẹ́gbàá. ẹ ṣe. gbogbo ilé ìtọ́ ṣe yẹ ó yẹ kó fi kọ́ ó tọ́ba dídì kan ṣe tóbi tí mo ara òní balẹ̀ wọ́n mọ̀ pé ọ̀pá àwọn ṣeré wọ́n mọ̀ pé àwọn. ẹ ṣe ok o ti cut ẹ ṣe. ṣe rí kinní kan ni mo fẹ́ káwọn governors kan mọ̀ I am very sure that in one way or the other this message will get to you Mr. Akeredolu I am very sure. nǹkan kan tí mo fẹ́ kẹ́ mọ̀ dájú ni wípé ẹ̀yin ló yẹ kẹ́ control. Ẹ̀yin ló yẹ kẹ́ control Nigeria resources. When we are talking of Nigeria resources, we are talking of Yoruba resources. Because majority, or let me say 70% to 80% of resources tó ń pín l'Abuja is from Yoruba land. You, governors of the Southwest, were supposed to be the controller of that. Ṣebí UK, ṣebí country tó wà ń bẹ̀ oníkálukú ló ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Whereas majority ló ń control gbogbo the central government tó ní níbẹ̀ majority which is the England is the majority they control over the central government. So kí wá ló dé àwa majority àwa gangan wá ní àlẹ́nu ọ̀rọ̀ ẹgbọ́n sókè à ń gbádùn yín ẹ ṣeun. À ń gbọ́ yín.
níbo lẹ́lẹ́ ti ń pè wá ìbò láti bo Ondo Èkó òkè ní Yaba láti Yaba lẹ́sìn. ok. gbogbo abáwápátá aláàjò ìwà ìgbà aláàjò ìṣẹ̀wò ìbálò àǹbá lọ kò ló ń gbé nípa àwọn babalá báńkì àti pé ìlú kẹsàn-án bá wà bẹ̀ wọ́n má padà àti gbogbo yìí náà ìbẹ́ àwọn èèyàn kan tó bá kiri pé àtúbáyá ìrọ̀ ọlọ́pàá tó bá yóò máa sí wọn ìbọn yìí tó máa ti ṣe fún wọn láti jẹ́ kí lọ́rùn nìkan bẹ́ẹ̀ tó nǹkan táwọn èèyàn sọ nìyẹn mo lè mọ̀ pé ìrọ̀ ọlọ́pàá ìgbà bá ń lọ ní gbogbo wọn náà máa lọ wọ́n fẹ́ wọ́n pọ̀ sí alọ́ máa ṣe ìrọ̀ àwọn ń ṣèjọba lé lórí níbẹ̀ rò pé bí ìgbà tó wọn kọ́ sọlẹ̀ kan tó máa ń kiri bá tuntun àti ẹ̀ máa bèrè nǹkan tó palẹ̀ tó máa fún ni tó àwọn fẹ́ bèrè wọ́n máa lọ́wọ́ agbára àwọn òjò fẹ́ ọwọ́ agbára jùlọ èyí tó ń ṣe yóò ti tó ìfẹ́ níbọ̀dì tó fara mọ́ kí ìbá dá dúró làwọn wá ètò rẹ̀ máa rí nìyẹn tó àwọn bàbá nǹkan tá a bẹ̀ kọ́ báyà kó fún wọn lọ́kàn sí ní bó ṣe ń lọ gbogbo bá àti gbogbo ọjọ́ kíkọ́ sí gbogbo ètò tó bá dìgbà yẹn tó sọ pé rẹ́fẹ́rándọ̀m ń bọ̀ sí fẹ́ orí mi kí ló sọ̀rọ̀ èdè tí polówó ládùúgbò mi ọdẹ mọ bó ṣe ń lẹ́lẹ̀ wọ́n ti porí kí ìwó padà wọ́n ní ìwó olódò ọba ọmọ atẹ́ni gba Fúlàní ọmọ atẹ́ni gba Fúlàní kì í ṣe ọmọ atẹ́ni gbọ́rẹ́ mọ́ this is funny Agboola Taofeek we are not even discussing Obas here today ẹ mọ̀ pé mi ò I don't care about ọba kankan pé bóyá èmi ò bá wọn ń sọ̀rọ̀ pé ọba kan ò dáa ṣùgbọ́n ọba tó bá ṣorí kórí àfúnjẹ ní ṣáìsì ẹ̀ ẹ gbóhùn sókè. ẹ ṣeun. ẹ káàsán. à ń gbọ́ yín o ẹ ṣe gan ẹ káàsán. ẹ kú ètò gan ni Ọlọ́run á máa fún yín ṣe. àmín. gbogbo làálàá wa láti ka tòdùdú ayé kò ní já lásán. àmín àṣẹ Èdùmàrè. ṣe rí ọ̀rọ̀ àwọn tọlọ́ba yẹn la fẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ wọn bámúbámú ni mo yó náà wù ọmọ bẹ́yẹ̀ dín pa ọmọ ẹnìkan kan because tó bá jẹ́ pé kán wò ó pé gbogbo ìka tà ní pé gbogbo ẹ̀ kò wà íkọ̀ wọ́n á ní bẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run á wá sọ́kàn wọn because ṣe rí gbogbo nǹkan tó ṣe kò ṣe pé wọ́n travel wọ́n rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ all over the world wọ́n rí báwọn èèyàn ṣe ń ṣe bí gọ́ọ̀mẹ̀ntì ṣe ń ṣe ìjọba gbogbo ibi táwọn tó sá lọ sí tó ti lọ mẹ́ẹ̀kọ́ owó kó tó wá jẹ ọba ká nípa àwọn ìlú yẹn ò wá òkè ni wọn ò lè rówó yẹn mẹ́ẹ̀kì àbí ibi tó ń lọ sí tó ti lọ sí skul kó tó da gbogbo nǹkan tó ń dà àwọn onílù yẹn náà wọ́n tùlù wọn ṣe ni làwọn fi rí líbẹ̀ lọ sá sí wọ́n máa yan fada ń bíbá àwọn ìlú òyìnbó ibi táwa ń lo òyìnbó ọmọ Èkìtì lèmi táwa ń lo òyìnbó ń bíbá yìí ibi tó ń sáwá sí bí ṣe bó ṣàrí bí gbogbo àwọn yẹn ṣe ṣe ìlú wọn ọkọ̀ bẹ̀rẹ̀ sí lọ́ọ́ pariwo Nàìjíríà orí burúkú ṣé gbogbo owó tó ń kó jẹ tó ń lọ fi ń dá business sí country mi tí ọ̀pọ̀lọpọ̀ nù wọ́n bá kó sí Nàìjíríà tó bá fi irú train yẹn tó bá ní private train náà tó yẹ pọ́n tó ń ṣiṣẹ́ ṣé gbogbo transport ní ṣé kò ní wà dínkù àbí gbogbo iṣẹ́ irú ọmọ school tí ẹni tó lọ sí iléèwé tí orí ẹ̀ ò gbéwé tó lọ sí tó farming ṣé tí ẹni tó bá ní tractor tó ń ṣiṣẹ́ fún tó yẹ pé àwọn gọ́ọ̀mẹ̀ntì assist ọmọ ẹ̀kẹ́ bíi 20 years or 25 tóun ní bíi tractor bíi mẹ́ta tó ń ṣiṣẹ́ lóko fún ṣé oúnjẹ ò ní wà. ẹ ṣe brọ́dà wa ẹ jẹ́ ká tún fún àwọn míì láàyè ẹ ṣe gan. ok thank you. ẹ gbọ́ kọ́kọ́. ṣé ẹ rí nǹkan kan tí mo fẹ́ ká note àbí notice rather. kò sí bí ó ṣe máa burú wọn ní Yorùbá ló ń ta ìran ẹ̀ wọ́n ní Yorùbá máa ń tara wọn èmi ò lẹ́ẹ̀ parọ́ pé Yorùbá tara wọn ṣùgbọ́n òyìnbó náà ló sọ̀rọ̀ kan wọ́n ní blood is thicker than water
blood is thicker than water. Ẹ gbóhùn sókè màmá mi. Hello, Ọmọlúkà. Ẹ ṣé o màmá. Ẹ kú iṣẹ́ takuntakun, Ọlọ́run á fún wa ṣe o. Àmín àṣẹ Èdùmàrè. Ọlọ́run á gbà fún gbogbo wa. Kò sí nǹkan kan tó máa ṣe ní o, kò dẹ̀ sí nǹkan kan tó máa ṣe gbogbo àwọn tó ń ja ìjà àjàǹgbara yìí. Ẹ gbà wá o, wọ́n lépa wá o, wọ́n lérí o. Sunday Igboho, Moses of our time ni. Sunday Igboho is the Moses of our period. Nígbà tí Ọlọ́run ṣe tán tó ní pé kí Mósè lọ kó lọ gba àwọn ènìyàn ń kúrò lókè ẹrú. Ẹ ṣí ẹ mẹ́sẹ̀gì náà kí ló ṣe rẹ̀? Ẹ má dáhùn tó flag lóhùn, share it. Ó bàjá. Ṣé rí gbogbo nǹkan tó ní kálukú wọn ń ṣe? Nǹkan tọ́lọ́run bá ti parí, oníkálukú kan ń ṣe tiẹ̀ ní o. Torí ìjà tá bẹ̀rẹ̀ yìí, a máa jà, a dẹ̀ máa jà dópin tó máa so èso rere ni. Akétì kò lè ràn wá lọ́wọ́, Akétì ò lè sí ní sáìdì wa. Ọmọ Ondo State ni mí, Akétì ò lè sí ní sáìdì wa. Torí pé kí ni gbogbo wọn political career àwọn ni wọ́n fáìtì fún. Wọ́n mọ̀ pé tá bá ti lè gbọ́ Odùduwà, wọ́n mọ̀ pé ó ti tán fún gbogbo jẹgúdújẹrá governors tani àti àwọn politicians, wọ́n mọ̀ pé ó ti tán fún wọn. So kò sí bó ṣe lè rí, wọn ò lè wà ní sáìdì wa. But àwa la máa mọ ibi tá à ń lọ. Àgbàrá ò lóhùn ò ní rí ilé owó onílé ni ò ní gbà. Then ṣe rí ọba Ìwó ń tiẹ̀, àtẹnijẹ ló ń bá ọba Ìwó ló ń bàjà. Ọba Ìwó kò ní nǹkan kan. Èmi ò sọ̀rọ̀ ọlọ́ba Ìwó ń tiẹ̀ fẹ́ tí wọ́n fẹ́ lù mí báyìí o. Gọ́ọ̀mẹ̀ntì tó bá ti ń sọ̀rọ̀ wọ́n á lè gbé owó fún un. Ó ní gbogbo yìí tí ọba Ìwó ó ń ṣe. Ẹ wò ó, Ọlọ́run á wà pẹ̀lú gbogbo yín. Ìrànlọ́wọ́ táwa ta wà nílùú òyìnbó tá a bá lè ṣe, a máa ṣe. Ní ìta wà yìí o, àjọ bẹ̀rẹ̀ adẹ̀jọ́ máa parí ẹ̀ ní lágbára Ọlọ́run. Olúwa wà pẹ̀lú yín, ẹ kú ètò. Ẹ ṣeun màmá mi. Thank you ma. Ẹ máa bá wa ṣe ní kọmọkọmọ káwọn èèyàn lè dá sí i. Ẹ gbóhùn sókè. Ẹ̀mí ẹ ká sọ ẹ ṣe gan-an, mo really appreciate iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe. Ẹ ṣe wá dúpẹ́. Àbò Ọlọ́run máa dájú lórí yín. Àmíyàlà. Ẹ ní fojú sunkún ọmọ, ẹ ní fojú sunkún aya, ẹ dàgbà, ẹ dògbò, adẹ̀rẹ̀rẹ̀ lágbára lọ́gbà tílẹ̀ Oòduà bá dúró, gbogbo wa la máa rèrè ẹ̀ lágbára ọ̀gá òkú. Ṣẹ́rí ìdí orílẹ̀-èdè tí mo kọ̀ fẹ́ sọ nípa àwọn ọba Ìwó yẹn. Ṣé mo fún ara ẹ ló sọ sítórì tó ní Nàìjíríà pé tó máa wọ bàtà ní Nàìjíríà fún pé bàtà tó ń kó wá láti Canada pé kò ń lo emot tó máa ń jẹ lẹ́sẹ̀ òun. Ṣé tí Nàìjíríà tó dẹ̀ mọ̀ pé ìyà ń jẹ many people tó tún wá rí against wa ó máa rí ìbínú Ọlọ́run láìpẹ́ láì jìnnà lágbára ọ̀gá ògo. So understand me? Because ó gbé ní Canada for donkey years. Ó make owó ní Canada for donkey years. Ó wá sí orílẹ̀-èdè ẹ̀, ó dẹ̀ ń pera ẹ ní ọba. Ó dẹ̀ ń wo mọ̀ pé ìyà ń jẹ èèyàn. Ṣé bí títí ìlú òyìnbó ṣe rí ni títí ìlú ẹ̀ ṣe rí? Palace tó ń gbé ṣé bí palace kó bó ṣe rí káàkiri ní Canada tí bó ṣe rí nìyẹn. Láì tó bá sick tó ń gba Canada lọ tó lọ ń gba treatment. Àbíkọ́ àti gbogbo àwọn èèyàn òun sọ pé ìwà emir kìíní kan ìgbà kàwo ni. Ó lọ sí north kó lọ sọ pé òun fẹ́ lọ jẹ emir ẹ̀ ń bẹ̀ náà. Ẹ̀rọ tọrọ ẹ̀ lè máa tọrọ ayé torí pé owó orí burúkú gbogbo nǹkan ayé ni ó máa bá yé lọ ni. Àfi ayé torí owó òṣì tó ń bribe yín. Ẹ lè rí mọ̀ pé àwọn ẹ̀jẹ̀ yín sọ́fà ìyà ń jẹ many people ní Nàìjíríà yẹn àbí nílẹ̀ wa. Ẹ wo góòlù tó ń wà tó wá fi private jet tó fi kó lọ nílẹ̀ wa nígbà tó yẹ kó ṣe wá láǹfààní nílẹ̀ Oòduà. Kò sí anybody tó lè takò wọ́n pé wá kò yẹ kó rí bẹ́ẹ̀. Ṣé a lè gbéra ká lọ láti kọ́ máa kó pa wọ́n? Ẹ wo wọ́n ṣe train lọ sí ilẹ̀ Niger, wọ́n ṣe oríṣiríṣi lọ. Lagos to Ìbàdàn mú yẹ̀mí tó ti sọnù lórí ọ̀nà yẹn. Kí ló ní ṣe anything
opportunity tó jẹ́ pé tẹ́ máa ti lè benefit ní south west ìwà rẹ̀ kò sí ìgbà tó kọ federal government tó wọ́n fẹ́ kó láti yọrí but ẹgbẹ́ tó ìtọ́ ṣe é sí kọ́lé máa fi kún kàlùmọ́nì ìwà lọ ni. ibẹ̀ làwọn gbèrè kan wá sọ̀rọ̀ wá ní Sunday Igboho kò kàwé àwọn tó kàwé ìpínlẹ̀ èrè wọn. kí ni èrè wọn kí ni wọ́n ṣe lórílẹ̀‐èdè wa. ẹ ṣeun ẹ jẹ́ ká tún fi ààyè sílẹ̀ fún àwọn tí wọ́n tún fẹ́ pè wọlé ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o. Ọlọ́run lọ́wọ́ a ṣiṣẹ́ takuntakun lórí ẹ̀ ọlọ́dẹ máa gbàdúrà gbogbo àkọ́bá tí ìwé yẹn kò tẹ́ wá sí lóyìnbó ẹni kọ́ǹtì kó wá sílẹ̀. ẹ ṣeun. kò sí wàhálà ẹ ṣe gan. ok ẹ gbóhùn sókè. à ń gbọ́ yín o. Mọ̀lúkà. ẹ ṣe gan. ẹ ṣe ọ̀gá Mọ̀lúkà. ẹ ṣe ọ̀gá Mọ̀lúkà. ẹ ṣe gan. ọ̀gá Mọ̀lúkà. à ń gbọ́ yín. àmọ́ gbọ́ wà ní programu kí gbọ́ wà lórí programu ni. a wà lórí programu à ń gbọ́ yín. ẹ ṣeun Débòkun Gbadé lórúkọ tèmi. ok. àti us mo ti ń pè yín. ok. ṣe mọ ẹ̀yẹ rí bẹ́ẹ̀ ni. àṣẹ nígbà tó ṣẹlẹ̀ ni pé àwa Yorùbá àmọ́ bí ká lọ. ẹ máa sọ̀rọ̀ yín à ń gbọ́ yín. àwa Yorùbá àmọ́ bí ká lọ. ṣẹ̀rí ní bọ́ọ̀lù lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ báyìí pé wọ́n sọ wọ́n lọ fi kábíyèsí kan jẹ́ ń bẹ̀. wọ́n lọ fi kábíyèsí kan jẹ́ ń bẹ̀. just láti sọ fún wa pé nǹkan tó ń ṣe ní Èkó pẹ̀lú àwọn charity yẹn kó tọ̀nà pé wọ́n ti ṣe fún wa náà ní nọ́ọ̀tì lọ́hùn. nǹkan tó ń ṣe nìyẹn àwa tá a dẹ̀ mọ́bi tá a lọ àmọ́bi tá a lọ rárá tá a bá mọ́bi tá a lọ àdìgbò àkókò tí tó bá ká padà sílé. jẹ́nìkan tí gómìnà Ondo ṣèjì sọ òye ni mo lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ sọ yẹn òye ni tó bá yé oníṣọ̀kan tó sọ yẹn gbogbo wọn tó wà bẹ́ẹ̀ pátápátá gbogbo ọ̀nà ọmọ síbí ni wọ́n ní ọmọ síbí fóònù mi báwọn ti fẹ́ jẹ́ òkè jẹ́ any of this program òkè jẹ́ kí n lè participate tí mo ti wà lórí nígbà tí tó lè gẹ́gẹ́ náà wàhálà ni. so nǹkan tá a lè ṣe ní pé kẹ́kẹ́ máa ṣe bẹ́ẹ̀ ṣe lọ́ọ́ ṣe yìí lọ wàhálà tí wọ́n nìyẹn wọ́n fẹ́ wọ́n kọ̀ ọlọ́ọ̀dì fún wa ní Odùduwà ṣèjì orí Facebook wọ́n ti blọ́ọ̀kì mi wàásù wọ́n ti blọ́ọ̀kì mi Twitter mi ò lè débẹ̀ torí wọ́n mọ̀ gbọ́dọ̀ ọ̀hún máa sọ. ẹ ṣe dájú wa. ìjọba tó ń tẹ̀lé ká mọ̀ nígbà gbogbo apábátá la ní ìdí ìrànlọ́wọ́ tá a lè ṣe fún wọn tá a lè ṣe fúnra wa gbogbo àti ń bèrè owó yẹn ẹni ìbọjà àwọn èèyàn wa tó bá wà nílùú òyìnbó gbogbo àwọn èèyàn wa tó wà nílùú òyìnbó tọ́dún ń bèrè owó kan tó máa pọ̀ lówó dúró àwọn obìnrin tí bàbá ni wọ́n kóra wọn jọ yẹn àwọn yóò mọ ọmọdé ń ṣe. ẹ má sọ yẹn lórí programu wa ń bí ẹjọ́ èèyàn kì í ìdí èèyàn kò fẹ́ síta bàbá tiẹ̀ fòdí so ẹ jẹ́ ká filẹ̀ ká tò nínú ilé ẹ ṣe torí àwọn kan fi wá ń ṣe ẹlẹ́yà nítorí ọ̀rọ̀ ọ̀hún. ṣe rí kí n tó gbé kọ́ eléyìí kíní kan ni mo fẹ́ kẹ́ note kẹ́ mọ̀ èmi ò wá sọ ọ̀rọ̀ tí mò ń sọ yìí bóyá kẹ́ wá wò pé bóyá ẹ̀rù ló ń bọ Ọmọlúkà tàbí kíní èmi ò wá sọ èmi ń sọ fún yín wípé findings mi lèmi sọ fún yín wípé Akérédolú kọ́ ló sọ̀rọ̀ mo ń sọ fún yín ó gba ẹnu mi láti sọ tí n bá dúró síwájú ẹ the worst ẹ lọ gé orí ẹ àníyàn ọlọ́pàá kò tí ẹ lè sọ bẹ́ẹ̀ gan kò láṣẹ láti sọ pé kán pa mí ṣùgbọ́n èmi sọ pé kì í ṣe Akérédolú ló sọ̀rọ̀
ọ̀rọ̀ yẹn ó wá from somewhere. Ó wá from somewhere ni. Ẹ gbọ́ sókè, ẹ bá wa ṣe ní ṣókíṣókí. Ẹnìkan ló pè wá láti Japan ó dẹ̀ ká gbé. Ó yá ẹ gbọ́ sókè à ń gbọ́ yín. Hello. Ọmọlúkà ẹ̀ máa ká sí. Ẹ ṣeun. Ẹ kú iṣẹ́ ẹ kú ètò ìgbà òní pín. Mo ṣe join program ni mo gbọ́ pé à ń sọ̀rọ̀ nípa àwọn ètò mo mọ̀ pé kò sí nǹkan náà tá à ń sọ lórí platform ju Yorùbá Nationwide. Ṣé rí mi ò ní tàn wá oríṣiríṣi platform mo wà tí mo ti máa ń gbọ́ oríṣiríṣi conversation lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ gbogbo ọmọ Yorùbá ní gbogbo àgbáyé ni pé bẹ́ẹ̀ ni Ọmọlúkà àti gbogbo àwọn ajìjàǹgbara bó ká kú ṣe ń gbìyànjú láti ẹ̀ láìsí àwọn èèyàn. Ṣé ń gbọ́ mi sà? À ń gbọ́ yín, à ń gbọ́ yín. Ṣé ń gbọ́ mi sà? À ń gbọ́ yín. Ẹ jẹ́ kí gbogbo wa gbà gbogbo ìyànjú ká máa sensitize àwọn èèyàn wa. Ládùúgbò wa ní níbi iṣẹ́ wa òun ṣe pàtàkì. The only power tó lè gbà lọ́wọ́ wa òun ni sensitization. Jẹ́ ìtọ̀ yìí kò sí lọ́balọ́ba àti gómìnà kankan kò sí politician. Níyẹn ń court. Ẹ gbóhùn sókè o. Hello. Ẹ ṣe gan-an. Hello, ṣé mi báyìí? Ẹ gbóhùn sókè. Ẹ̀ka ilẹ̀ láti tọ́kì lẹ́nu tí ń sọ̀rọ̀. Ẹ kúrò lẹ́ láti tọ́kì. Ẹ ṣe gan-an. Àdúgbò wà ní lórúkọ. Ẹ ṣeun, ẹ ṣeun. Ẹ bá a sọ̀rọ̀ sókè díẹ̀ káwọn èèyàn lè gbọ́ yín dáadáa. Ṣé ẹ̀ ń gbọ́ mi báyìí lórí tàwọn gómìnà ti wa? Tí a bá mọ ibi tá à ń lọ, tá a bá dẹ̀ ní determination àti focus, we have to drop every begging of the governors or whatever or Yorùbá ọba. Kò sí tá a bá sọ abẹ̀bẹ̀ sókè nígbà ìgbàlọ́rọ̀ wọn, ibi pẹlẹbẹ ló máa lélẹ̀. Torí wọ́n ti wà ní káàkọ́ náà lè ti ṣe àwọn kan ti fa àwọn kan tè wọ́n lè tí wọ́n ní ever support wa. Tí wọ́n bá ti ẹ̀fẹ́ support nǹkan tó ti gbé sí wọn lọ́wọ́ ó ti hand wọn ní support wa láíláí. So àwọn tó dẹ̀ support wa tó jẹ́ àwọn àgbàgbálẹ̀ Yorùbá tó ti ṣe tán wọ́n ju àwọn governors yẹn ní ipò ní ìwé ní everything lọ ní ìmọ̀ professors we have a lot akíkanjú we have a lot láwọn tó ti wà pẹ̀lú wa. So àwọn minority làwọn governors wa tó jẹ́ ti Yorùbá àtàwọn senators and co àtàwọn bá yẹn jẹ́ kí n sọ̀rọ̀ pé ní wákàtí àti ọwọ́ yìí. Tó ti yé sìn so Akérédolú tó ń bọ́ síta tó ń ṣekúṣẹyẹ ó wù kó ṣe wọ́n ní òwú ní ká jẹran pẹ́ lẹ́nu gbòtò òǹfọ̀nà fún Akérédolú ò lè jẹ́ ó jẹran ó ti jẹ́ dodo kò lè ṣe dodo láíláí ó máa gbóná kò ní ó máa ṣe kò gbóná kò tutù níyẹn lọ síbẹ̀ èyí ọba tí wọ́n yẹ kí ọba kọ́nà fi jẹ ní Borno ní Ìjẹ̀tàbánà ọba yẹn ti wà ń bẹ ọba lídà Yorùbá ni wọn recognize ọba tẹ́lẹ̀ nítorí pé àtìgbẹ̀ tí pẹ̀lú wọn bí wọ́n ní wọ́n fi àwọn kábínẹ̀tì tó ìjọba ti ṣe ìsọ̀rí káàkiri ni kò ní mílì fáwa tá a bá ti gba Yorùbá nation wọn kọ́ máa jọ wà Nàìjíríà nation kó máa ṣe Yorùbá Nàìjíríà wọn ń bẹ̀ ìyẹn ò ní mílì fún wa. So nípa pé wọ́n fẹ́ máa gbé yín ìjọsìn yẹn wọn ò ní jagunjagun Yorùbá Nàìjíríà nation ní tẹ́lẹ̀ so mo mọ̀ pé wọ́n ní capacity bọ̀ ni wọn ò ní try torí àwọn tó wà pẹ̀lú wa láti gba Yorùbá nation pọ̀ ju gbogbo yẹn lọ nísìnyí. So táwa bá ti ní focus tàbí ti ní bẹ̀rù we are going to achieve our aim. Nígbà tí ọba wa Ìwó is just a nuisance lásán ni àmọ́ lọ̀rọ̀ ọba Ìwó kò tí ò má rẹran sorry mi kò gbéṣe gbogbo ẹni tó mú gbó lórí ẹ̀dá rò ní mú gbó ọ̀tá àgbọ̀dọ̀ máa kó kòtí igbó ti yí lórí ó mu drugs kò dẹ̀ ní nǹkan kan kò tó gèlè tè ó kàn mífì ni àtẹnu dẹ̀ ló ń ba yé ẹ̀jẹ̀ kò lè dá ohun tó fẹ́ dà láìláì kò possible tó táwọn aráàlú tó ń gbé níwọ̀ àtàwọn outsider wọn bá mọ tí wọ́n ń ṣe àwọn láti kọ́kọ́ máa dín pẹ̀lú ẹ̀ àwọn máa dín pẹ̀lú àtìgbà Yorùbá ṣe wà nation wa ni a lè máa ru erin sórí ká tó máa fẹsẹ̀ ta ìra. God bless you. Jẹ́ kí fẹ́ lómi láyé. Ẹ ṣé dáàdi wa yẹ jẹ́ ká fún wọn láyè lẹ́yìn àwọn ànígbà ìpè mímọ́ tún di ọ̀la nínú ètò ó yá gbóhùn sókè bàbá mi. Hello, ẹ kú ètò. Ẹ ṣé gan.
ọlọ́run á máa fún wa ṣe o. àmì àṣẹ Èdùmàrè. àwọn tí wọ́n fẹ́ máa dá wa dúró tó bá dáa fún wọn lónìí kò ní dáa fún wọn lọ́la. àṣẹ. ṣe rí nǹkan tó múnú mi dùn nínú ètò yìí tòní nígbà tí mo gbọ́ táwọn kan pè pé láti Èkó pé wọ́n mọ̀ pé gbogbo ayé ni wọ́n ti ń gbọ́ ètò yìí ṣé ẹ tẹ̀lé pé wọ́n gbọ́ láti Èkó yẹn inú mi máa dùn nítorí pé ẹnìkan tí à ń sọ̀rọ̀ ẹ̀ jù lórí ọ̀rọ̀ politics nísìnyí Èkó ló wà òun ni Tinubu àwọn tó ń dẹ̀ wá pẹ̀lú ẹ̀ ni wọ́n ń gbọ́ yẹn àwọn yẹn náà dẹ̀ fẹ́ ká ní ìlọsíwájú ká kúrò lábẹ́ Fúlàní. ṣe rí one thing tí mo mọ̀ ni pé ká tó rí ìparí ọdún yìí Tinubu ń bọ̀ wá dára mọ́ àwa tá à ń ṣe agitation yìí nítorí pé wọ́n máa fi ọ̀nà hàn ṣe rí ibi tí àwọn Fúlàní ti wà dé yìí ló fi jẹ́ ká máa react ọdún tí wọ́n ti ń ṣe bọ̀ wọ́n ṣe tó báyìí rí torí nísìnyí wọ́n ti ń pa wá wọ́n ti ń rèpù wá wọ́n ti ń ba ọkọ wa jẹ́ which means pé wọ́n ti ń ṣe lójúkorojú kò possible mọ́ báyìí kí wọ́n wá gbé ipò yẹn fún Yorùbá àbí Ìgbò mọ́ ṣé Yorùbá tó ń gbé fún ṣé wọ́n máa compensate àwọn àpàyàn wọn ni wọ́n máa fún wọn lówó àbó máa wà bẹ́ fún Fúlàní kó máa fèsì wà ní tó bá wà bẹ́ẹ̀. So by all this kò possible kí wọ́n lè gbéjọba mọ́ lẹ́nu I'm betting this and again ẹni tó wà ní Aso Rock àwọn kan ló ti kú kò sí ń bẹ̀ mọ́ nísìnyí kábàbó ti kú wọn ro ṣẹlẹ̀ yẹn kò ní èèyàn yẹn ò lè kúrò ń bẹ̀ mọ́ wọn ò lè gbéjọba yẹn lẹ̀ tó bá máa gbé lẹ̀ ara wọn náà ni wọn ò lè gbé fún Yorùbá àbí Ìgbò mọ́ so by that Tinubu wa tó rí owó lára ògiri ó ń padà bọ̀ wá bá wa géèmù yìí sì máa dùn gan and ṣe wá rí ní ìlú láyé yìí kò sí ìlú tọ́lọ́run dá tó pé tí ò bá sọ lórí burúkú ń bẹ̀ kò possible kó má sí olórí burúkú nínú ìlú kan olórí burúkú ni àwọn tẹ́ ń dárúkọ ọba àbìkan òṣọba àbìkan èmi mọ ọba kan tó fẹnu ẹ̀ wọlé lẹ́ńdọ́ mẹ́ta dáwọn èèyàn dẹ̀ bú dáadáa àgbàlagbà mo mọ ibi tó ní màálùú sí ní outskirt Abẹ́òkúta ní Alábàtà táwọn Fúlàní ń bá tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ ń jẹ oko lọ bí wèrè ṣùgbọ́n mo ṣe sọ òun làwọn ò ní dáa tí ò ní wọ́n bá dáa ṣé wá rí nǹkan tó wá dùn nú mi pẹ̀lú ìjà tá à ń jà yìí ìjà pen and paper ní agitation yìí kì í ṣe ìjà pé mo ní owó jù àbí mo ṣe nìkan jù ìjà àwọn intellectuals ni a máa kọ̀wé sáwọn ibì kan ni ló máa bá wa yanjú ẹ̀ Ọlọ́run á bẹ̀ jẹ́ kó yanjú ìjà intellect ni àlẹ́ pé bóyá chief gbowó gbọ́ kò kàwé àbí nǹkan kan orí àwọn tó sọ bẹ́ẹ̀ ò pé ni ṣe ní nǹkan táwọn ní ọ̀dọ̀ wa ní Nàìjíríà nǹkan tó fi ń judge pé yóò kàwé ni tí ò bá ti bóyá meanwhile no language is universal kò sí èdè tí wọ́n ń sọ káàkiri ayé and an illiterate Yoruba person is far intelligent than a Fulani man than an educated Fulani man. àwọn ìyá wa lọ́jà àkọ́kọ́ yẹn ibi tí knowledge wọn dé ó ju ti àwọn educated Fulani people lọ torí mi ò rí bí báwọn educated Fulani people tiẹ̀ ti ń display knowledge tí wọ́n náà ní the only knowledge tán ní náà ni gbogbo bọ́n ṣe rúlù àti àárí wọ́n ń ba nǹkan jẹ́ ni ní agbára Ọlọ́run á fún wa ní agbéwadélẹ̀ lérí Yorùbá tí a ń béèrè ṣẹ́rí gbogbo àwọn politician yẹn ṣì ń bọ̀ àgbà ẹ̀ka àgbàgbé wọ́n ṣì ń bọ̀ òkú ìyàwó ni àwọn náà ṣì máa sin gbogbo owó tán kó wọ́n ṣì máa ná lé lórí so ẹ kú ètò ẹ ṣe gan Ọlọ́run á máa tẹ̀lé yín nínú gbogbo ẹ̀. àmín o ẹ ṣe. all right get a nice day. a ní lè gbé ìpè mọ́ ṣe rí kinní kan ni mo fẹ́ kí ẹ̀yin èèyàn mi mọ̀ ní wípé ẹnìkan kàwé ẹnìkan ò kàwé àmọ́ ti àìrí ọ̀rọ̀ sọ nìyẹn. What is education? Is it because
speaking of English language, is that education? Èmi rẹ́ni tí ò mọ̀nà school tó dẹ̀ sọ òyìnbó dáadáa tó dùn gidi. I have a sister that is living in Canada today. She doesn't know how to speak. He doesn't go to school, but today she's speaking English. Wọ́n sọ òyìnbó. So èdè òyìnbó sísọ kọ́ ni ìwé. Education ó ní í ṣe pẹ̀lú ọpọlọ. Mo rí mẹkáníìkì kan, ó tú mọ́tò ẹ́ńjìn mọ́tò yẹn ṣe lórí bábábábábá. Ó wá tú ẹ́ńjìn mọ́tò yẹn ó tú délẹ̀. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tó. Ó tó. Ó ní primary 4 lòun dé tóun ti jókòó tóun lọ school nígbà tí òkan wù ú lọ. Mo wá sọ fún ẹnìkan, mo ní kán wá sọ fún ẹni báyìí pé kò lọ́pọlọ, pé kò mọ̀wé. Torí pé kò ní western education. Does that mean wípé kò ní ọpọlọ? Ẹni tó ní degree tó ní master, wọn ò bí ìrandíran ẹ̀dá kó lóun fẹ́ try nǹkan tó try nínú mọ́tò yẹn máa ná kó tẹ̀ ní lè ṣe. Kódà àwọn tó ṣe mechanical engineering wọn ò lè tú mọ́tò palẹ̀ bó ṣe tú. Ọpọlọ, pé èèyàn ní ọpọlọ, èèyàn wà intelligent, ó yàtọ̀ pọ́nbélé sí western education. Western education is in Yorùbá ti ní education tiwọn kan tó mú western education wá. Kí ni western education dúró sí? Gbogbo languages tán pín wọ̀nyẹn, àwọn subjects lóríṣiríṣi wọ̀nyẹn, is just how to live lives. Òun ni gbogbo ẹ̀ dúró lé lórí. Kí ni sáyẹ́ǹsì túmọ̀ sí lédè Yorùbá? Yorùbá sáyẹ́ǹsì ó wà. Kí ni oxygen túmọ̀ sí? Gbogbo ara mọ̀ pé àmì sínú, àmì síta. Gbogbo ẹ̀ ló ti wà nílẹ̀ Yorùbá. Tẹ́lẹ̀ èémí tó mí sínú àti èémí tó mí jáde. Yorùbá mọ̀ pé méjèèjì ò dọ́gba. Kó tó di pé àwọn òyìnbó dé kán tó gbé gbogbo kìíní wọ̀nyí wá. Wọ́n ní ìkan jẹ́ physics, ìkan jẹ́ chemistry, ìkan jẹ́ biology, about human anatomy, bọ́n ṣe ń ṣe gbogbo ẹ̀ ní Yorùbá ti ní bọ́n ṣe ń kọ́ àwọn èèyàn tẹ́lẹ̀ rí kó tó di pé wọ́n gbé western education wá. Western education kàn kọ́ wọn ní ọ̀nà títí wọn báwọn ṣe lè kọ́ àwọn èèyàn nígbé ayé. Àti ń ṣàgbẹ̀ kó tó di pé education wọn dé náà ká tó mọ nǹkan tó ń pè ní agricultural science. Ṣé àwọn èèyàn wà ń ṣàgbẹ̀ ni? Wọ́n mọ̀ pé tójò bá ti rọ̀ ó yẹ kán gbin àgbàdo. Ó yẹ kán ṣe báyìí, ó yẹ kán gbinṣu, ó yẹ tó bá dẹ̀ gbinṣu tó yẹ kán fi igi sí tí igi yẹn máa rọ̀ mọ́ tó fi máa dúró. Ṣé wọn ò mọ̀ tẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá ni? Pé western education dé ni. Ẹ máa dá mi lóhùn. Ṣé wọn ò mọ̀? A ti ń gbin iṣu, agricultural science wà, home economics ti wà, home economics ó ti wà dáadáa nílẹ̀ Yorùbá kẹ́ ẹ tó gbé ti yín dé. Home economics kò sóbi tí òun kọ́ ọmọ ẹ̀. Ọmọ tó bá ti ń dé stage kan wá ní ó yá, ìwọ náà gbé korobá tiẹ̀ kí ìwọ náà máa bá wọn lọ sómi. Kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ á máa lọ sódò. Kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ òun náà máa fọṣọ. Kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ náà wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan táwọn sisi ṣe. Tó bá ti ń di sisi tàbí tó ti ń di ọmọkùnrin, òun náà máa ṣe. Ó lè jẹ́ competition, òun náà á wá ebè. Ó lè bẹ̀rẹ̀ lórí ebè 10 títí. All those things. Eléyìí tó jóbìnrin wọn á máa kọ́ bọ́n ṣe ń sebẹ̀, bọ́n ṣe ń dáná, bọ́n ṣe ń tún léṣe, bọ́n ṣe ń tọ́jú ọkọ, bọ́n ṣe ń ṣe gbogbo nǹkan, bọ́n ṣe ń mójútó ọmọ, gbogbo ẹ̀ ló máa wò tó dẹ̀ máa kọ́ lọ́wọ́ àwọn òbí àti èyí tó máa kọ́ níta, èyí tó máa kọ́ nínú ilé. We have it. The difference ọ̀nà táwọn fi ń ṣe tiwọn làwọn gbé wá fáwọn ń bì. That does not mean that we don't have education. That does not mean that we don't have brain or knowledge or we don't have wisdom of what is going on in the society. Torí pé kò lọ sí school. Ẹ̀yin èèyàn wá ní kẹ́ jẹ́ ká mọ nǹkan tẹ́ sọnù nílẹ̀ Yorùbá. Tẹ́ bá mọ tẹ́ sọnù gbogbo eléyìí tá a sọ mọ̀ kò yẹ ká máa sọ. Mo máa ń sọ̀rọ̀ tí bá ti sọ̀rọ̀ mi máa ronú lọ bí orin yẹn ní ọmọ Odùduwà dìde bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ, ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀, ìwọ ni mọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Which are the Yorubas? We the Yorubas, we are the light. Mo ń sọ kò sí nǹkan tó yìnbó gbé wá tá àti ní nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀. Wọ́n gbé democracy wá àti ní síbi tẹ́lẹ̀ tá ti ń ṣe democracy wá kan tó gbé tí wọ́n dé. Education tó ń gbé wá àti ní síbi tẹ́lẹ̀. Yorùbá ló mọ̀ àti gbogbo kí ni wọ̀nyẹn la mọ̀. Wọ́n wà talking of medication. Yorùbá ní ṣé a kì í bímọ ni wọ́n ń gbẹ̀bí ni. Ẹni tó bá ń rọbí tó kù díẹ̀ tí ò bí tí ọmọ yẹn ò tètè jáde, Yorùbá mọ̀ nǹkan tó máa ṣe tọmọ yẹn á fi jáde.
What are we talking? The only difference ni pé àwọn òyìnbó gbé tiwọn wá in a modern way. Tó bá dẹ̀ jẹ́ pé Yorùbá dúró lórí àṣà wọn, a tún ti modernize gbogbo ẹ̀jú bó ṣe wà yìí lọ náà. A ti modernize, a tún ti lọ. Ṣé ìgbà kan náà fòkúta ń ṣáná? Ìgbà tó dé stage kan, a ṣá ń ṣáná káwọn tó dé. Ó mì pé ọpọlọ wa sọ fún wa ipò yẹ ká ṣáná. But àwọn gbé wá pé okay, ẹ ṣáná bí eléyìí. That is just the difference tó wà nù. Ẹ lo ọgbọ́n eléyìí kẹ́ fi ṣe. Nǹkan bí eléyìí ó máa ń mú iná wá. Àwa ṣáà ní ẹyìn tó bá ní ẹyìn kíní ṣákìtì ẹyìn tó máa ń ṣáná sí. Àwọn míì ń pè ní ògùṣọ̀, àwọn míì ń pè ní òkòrò, àwọn míì ń pè ní ìhá nílùú mi. So gbogbo kíní wọn tó bá fi òkúta ṣe pam bí eléyìí tẹ́ bá ṣáná sí ó máa jó. Ṣáwọn òyìnbó ní gbogbo ẹni ṣé wọ́n ní ni? Àwa ní system tá à ń lò tá fi ní education ti wa kan tó gbé ti wọn dé. Ṣùgbọ́n torí nǹkan wa tí ò jọ wá lójú òun ló bà gbogbo ẹ̀jẹ̀ mọ́ wa lọ́wọ́ tá fi rí pé nìkan wà educated. Kò wà educated ẹ lọ wo àrà tó ń dání. Ẹ wo ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀. Ọ̀rọ̀ tó jáde lẹ́nu ẹ̀ ṣé tell me pé ọ̀rọ̀ burúkú ló sọ. Even the governor of Ondo State cannot say it pé ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ burúkú. What he says is that ó ní ta ló fọ̀rọ̀ sí lẹ́nu sọ. Kò sọ pé ọ̀rọ̀ tó sọ ò dáa. Ó ní ta ló fún un ní ọ̀rọ̀ sọ. Pé ta ló ń sọ pé he cannot speak for Yorubas. It doesn't say that ẹni o in tó sọ yìí kò dáa o. Kò sọ pé ọ̀rọ̀ tó sọ ò dáa. Ó ní kò lè sọ̀rọ̀ fún Yorùbá ló sọ. I heard it. So ẹ jẹ́ ká rán di gbogbo ẹ̀ up jàre. Torí tá bá ní ká máa tú. Èmi ní àwọn tí mo níṣẹ́ dà sí bí fún yín tó kún bí. Ká máa tú. Kí lẹ̀ ń sọ? Ẹ sọ nǹkan nù. The best culture, the best tradition in the whole wide world. Yorùbá asọ́nù ẹ mọ̀. Ẹ wá láti parí ọ̀rọ̀ mi. À ń lọlé. No man, no person, no single man or group of people can stop Yoruba from obtaining our freedom. Self-determination for Yoruba people. We will demand for it and we will get it. Self-determination, independent, total sovereignty of Yoruba race. We will achieve it and nothing will change it. My guarantee you, those governors, they will support. We are going to fight it together and we will go together. Nínú orílẹ̀-èdè wa, mo ń tún sọ. Àṣìṣe tí Nàìjíríà ti ṣe yẹn kò ní ṣẹlẹ̀ lórílẹ̀-èdè tiwa. So gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ̀rù tẹ́ ń sọ pé kíni ẹ jẹ́ kọ́kàn yín balẹ̀. Wọ́n ń tọ̀yàn lọ dólì di igi lẹ́ẹ̀mejì. Wọ́n tọ̀yàn lọ di igi lẹ́ẹ̀kínní wọ́n bó ẹ. Ní wọ́n tọ̀yàn lọ ni. Ó tún dẹ lẹ́ẹ̀kejì ó tún lọ. Wọ́n tún bó ẹ. Àbà. Wàá ti mọ̀ pé ìwọ fúnra ẹ gan bó ṣe bó ẹ lákọ̀ọ́kọ́ yẹn ó dùn mọ́ ẹ ló tún ṣe lọ́bẹ̀ lẹ́lẹ́kejì tán tún ṣe bó ẹ. Kò sí ní tó máa stop wa. Kò sí ní tó máa dá wa dúró. Kò sí ní tó máa because this is God's own project. Iṣẹ́ Ọlọ́run ni. Àsìkò ló tó. Freedom ò free now. Ẹ̀yin tẹ́ ẹ sọ pé gómìnà sọ̀rọ̀ bí eléyìí ọba kan sọ̀rọ̀ bí eléyìí kíní kan wá torí yẹn fẹ́ bọkàn jẹ́. There is no freedom. You have to demand for it, fight for it, and make sure you achieve it. That is for you. Freedom ò síbi tó ti free o. Èèyàn máa ń jà for freedom ni. You fight for it. You demand for it and you fight for it. Kó tó lè gbà freedom. So ẹ má rò pé ó free tí gómìnà kan bá sọ̀rọ̀ tí president kan lérí Atahiru chief of army staff ó lérí ó fapá ń janá ta ni wá òkè níwájú Serubabeli. Who are you? Níwájú ogun ọ̀run. Come kó wá face àwọn ènìyàn come and kill us. Kó wá mọ̀ pé lótìtọ́ àtòdodo Ọlọ́run ju ènìyàn. Ọlọ́run you can't come erùpẹ̀ lásán ni ìwọ àtèmi. But God, he has the power to say, come as I am ní tí ayé ò dẹ̀ ní sí mọ́. And you want to face such person. Ẹni bá ń bá mi jà, tó ń bá Sunday Igboho jà, tó ń bá Ọláyọmí Kóìkí jà, tó ń bá Erelu jà, tó ń bá Bàbá Èkìtì jà, tó ń bá bàbá wa Professor Akintoye jà, tó ń bá gbogbo àwa tá à ń sọ pé ká bọ́ lóko ẹrú tó ń bá wa jà. Ọlọ́run ló ń bá jà torí àdédé bára wa ń bẹ̀. Ọlọ́run ló sọ pé àkókò ti tó. And it has to start somewhere. That is why it has started. And nothing will change it. We will attain it. We will achieve it. We will go. We will achieve our freedom.
God bless you. Omoluka is my name. Ẹ pé o, ẹ túnbọ̀ share. Then ẹ̀yin tẹ́ wà ní YouTube tẹ́ ń wò wá, ẹ bá wa pín ní YouTube. Kẹ́dẹ̀ subscribe, ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ subscribe síbẹ̀. Kẹ́dẹ̀ bá wa like ẹ, kẹ́ bá wa share, kẹ́dẹ̀ comment síbẹ̀. For those of you watching us from YouTube, please subscribe if you have not subscribed to that channel. Share it for your friend. Let your friend watch it and tell them to subscribe. Help us build this channel. God bless you. Omoluka is my name. Ẹ̀yin tẹ́ bá fẹ́ contact wa lẹ́yìn ètò, ẹ rí nọ́mbà tí mo ti fi sísàlẹ̀ tí mo pin. Ẹ reach out sí wa. Tẹ́ bá pè wá tí ò lọ, ẹ rọra send message pé mo fẹ́ bá yín sọ̀rọ̀, màá pè yín. Bógo ti ń jẹ́ ti Ọlọ́run. I want to speak with you. I will surely call you. Iṣẹ́ tá a gbà náà nìyẹn. Nothing will stop us. We will go out and tell our people that it is better for us to stay on our own than to stay inside Nigeria. A jáde a sọ fún wọn, ẹ mú wa, ẹ jù wá sẹ́wọ̀n, ẹ fìyà jẹ wá, ẹ pa wá, ẹ dára tẹ́ bá fẹ́ dá. Kẹ́ wo bóyá yẹn máa stop with agitation yẹn until we free, until we achieve our freedom. Nothing will stop us. Omoluka is my name. Odò àgbè wa ẹ ṣe o ẹ jẹ́ orí mi yẹn mi ìrántí ibi tí mo fi sí mọ́ o. Okay, let me do it this way. Ẹ jẹ́ ń ṣe bí eléyìí ìjìnlẹ̀ ọ̀rọ̀. Kí n fi yẹn kí n fi kí yín pé bye bye. Àrólé Oòduà ó ṣáà ń sàmí ó ń sàmí. Olomoluka òòṣà. Wọ́n dé tán òkú là ń fi ń pàdé wọn lérò náà. Ọmọ Ìgbò tó ṣe tiẹ̀ tó lọ tó bọ̀. Oyè 18 ni wọ́n fi jẹ lágbègbè wọn. Bẹ́yàmí ìbáṣẹ̀ tó ṣẹ̀lú. Eléyìí ni mo fẹ́ kẹ́ ẹ gbọ́. Àyà ó ti lọ. Wẹ́ ká má fi àkókò ṣòfò. Omoluka lórúkọ mi. Ẹ bá wa pín. God bless you. Títí ọ̀la ta tún máa pàdé. Ire o. Odò àgbè wá. Thank you. God bless.